òde ajá fúnfìnfìn tí ń fomi ojú ṣògbére tọmọ ìgbà tí òbí ló bí mọ́jẹ̀lẹ́wù lọ́mọ ìgbórímírímí ọwọ́ mi ọ̀tún awọ ọ̀ṣun bí afọ́ṣun tí ń sun páàrí bí àkórímìrìmì awọ ẹsẹ̀ òkè dí afẹ́sẹ̀ òkè tó ń gba àwẹ̀ aláìríkàn. Ifá ń sọ ni pé ọba omi ń bọ̀ wá bá yín lálejò kì í ṣe pé kówó bọ̀ bẹ́ẹ̀ sì ni kò kó bíbọ̀. Kàwọ̀ fún mi kí ni ó kàwọ̀ fún ọ dí afọ́kẹrẹ yóò gbé mọ́jẹ̀lẹ́wù níyàwó àti afọ mọ́jẹ̀lẹ́wù obìnrin ọ̀kẹrẹ mọ́jẹ̀lẹ́wù lórúkọ tá a pé yé mọ́já ǹjẹ́ òkè ibìtì dá mọ́jẹ̀lẹ́wù ló fàwọ́ ǹjẹ́ òkè ibìtì dá mọ́jẹ̀lẹ́wù ló fàwọ́ òkè ibìtì dá mọ́jẹ̀lẹ́wù ló fàwọ́ àríyá òkè sáré òwò àgbà rúfin ẹbọ àríyá òkè sáré wá ọwọ́ àgbà rúfin ẹbọ àríyá òkè sáré wá ọwọ́ àgbà mí lọ́wọ́ ogun àríyá òkè sáré wá ọwọ́ àgbà mí lọ́wọ́ ogun. Ọba omi ní iye mọ̀já ń bọ̀ wá bá yín jà ẹ̀yà amúra àjálẹ̀ o yóò bọ́ ọmọdé jà yóò bá àgbà jà yóò bá ọkùnrin jà yóò sì bá obìnrin jà ìjà ńlá ní bọ̀ o. Kí wàá ní ọ̀nà àbáyọ? Kò sọ́gbọ́n tá a lè dá àbújá ò sí lọ́rùn ọ̀pẹ kábíyèsí bí ó bá ètò yí ọ̀la omi ó ti yàwó gbogbo òlú yìí pátá. Omi lẹ̀lẹ̀lẹ̀ ó ń gbélé lílẹ̀ lomi lẹ́nu ó gbé gbogbo ìlú. We don't come again, yo. We don't come. Alawaye Ventures àti Nollywood blockbuster. Tuntun ti jáde o. Ó ti jáde o. Ògidì ọmọ làkọlé rẹ̀. Ẹ má fọmọ wá mọ́ o. Ẹ má fọmọ wá mọ́. Ògidì ọmọ ní kí ẹ má. Ó ti jáde o. Ó ti jáde o. Múra gbàtàràgbà kékeré kọ́ ni bàbá fi ń jọmọ lọ ẹ ti wo jẹ́jẹ́ kan sára Aláwàyè Ventures àti Nollywood blockbuster tó ṣàgbékalẹ̀ eléyìí ó jásíkìlì wórówóró dànù Ògidì ọmọ aburú tó ń bẹ nínú kámọ kó jàǹkárí wo bèrè kẹrin lọ́la àlàó àtàwẹ̀rẹ̀ ṣàwẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́dà. Ògidì ọmọ a film produced and directed by Ralph Iwadeke starring Jide Babs Funṣu Adeolu Lọlá Àlàó Ìjẹ̀ṣà Fẹ́mi Bernard Tina Mba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú màmí ṣé ìyá méjì ló bí yín ni. Ẹ wọn gbẹ́dì bẹ̀rẹ̀ mi tẹ́lẹ̀ mi ní jèrè yín ẹ wá ṣe fi ṣe yín ni. àbíká wọn fún ẹ káwọn ṣe pẹ̀lú ojú orin tí fẹ́ǹtì bá ń bọ̀ kó máa dá wọn dúró lábẹ́ yẹn ló fẹ́ tọrọ owó kiri lẹ̀ kí ló dé. Kí lè rí mi báyìí? Ìkànnì. Dádì ẹjọ́. Ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibi kan ilẹ̀kẹ̀ má já sí ṣebí wọ́n sọ pé o lè fẹ́ bàbá ẹ̀ ni pé ẹgbẹ́ bàbá ẹ̀ ni ṣé òkò ń lò pé mí ni. jọ̀ọ́ nítorí Ọlọ́run Ṣaléwá kí ni gbọ̀rọ̀ mi dé lẹ́rù títí ẹ ṣé bàbá ẹ ni mo fẹ́ ni. Ẹ o ṣe wò ó má wáyé mú mi èmi mọ̀ pé kò ṣe tó kàn mí bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé nǹkan tí màá kọ jẹ kò dá kó máa fi run mú wà láìlójú tí ó ṣì. ẹ gbà mí o Ṣaléwá ṣọ́run ẹ sí mi ni. ṣùgbọ́n ọmọ tèmi ò ṣe tíṣà ẹ ṣe ẹni tó yẹ pé máa ṣiṣẹ́ láyé títí ọ̀run lẹ́tí máa lọ. ọmọ tó wà nínú tèmi president lọ́la ni tó jẹ́ wípé iṣẹ́ kékeré báyìí owó ńlá ló máa mú. Ó ti bímọ. Ọlọ́run ṣe kí ló bí? Ọkùnrin làǹtìlanti. Ọkùnrin. Dèṣínà. What in God's name ló ń ṣe é náà? Látòdìdí àná tó ti jáde nílé. O ṣe à ń bọ̀ lórí. Bob, I paid you for this whole thing, man. Oh, now, yeah. Oh, God. You see, but you can see physically that she's a complete roly-poly. My God, no. Lẹ́bi má jẹ́ kí n lo adjective tí ó dà fún ọ. Ó kó àwọn obìnrin wá fún èmi kí
kí n bá wọn ní àjọṣe. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ wọ òòṣà yẹn kò sí yàrá yẹn níbo tó ń sọ pé kí n bọ òrìṣà kan kí ló dé òrìṣà tẹ bọ́ bọ́ tẹ̀ lójú tún gbèsè ayé yín látọ̀dún tó bá ti fẹ́ yín nù lẹ́yìn ká máa gbégbá wá èyí lè máa ní tó ti ń ṣòṣà ẹ lè máa ní tó ti ń ṣètùtù ẹ lè máa ní tó ti gbórí ẹ̀rọ wálé kí ló dé ó fi ṣe yín ni oníbùkún iná lè ṣe ti tẹ̀ fi gbọ́ pátá ìgbọ́pọ̀ láyé yín kí ló dé ẹ má rògbòmọ́ fábìlì mi o ọmọ tó tún máa sin yín tó bá ṣe nǹkan lẹ́nu tún bí yín wọ́n fi ṣe yín ni ayé náà yìí wáyé wá gbé nǹkan rẹ̀ ṣe láyé yín ni. Ẹ̀mí Ọlọ́run fi yé mi wípé kẹ́ má ṣe ìgbéyàwó yẹn rárá. Ó ní kí n pa láṣẹ fún yín pé kẹ́ má ṣe ìgbéyàwó yẹn. Ṣé rí tí ẹ ò bá fẹ́ máa rántí ọjọ́ ìgbéyàwó náà kẹ́ sì máa gégùn fún ọjọ́ náà. Ó sàn kẹ́ gbọ́ ohun tí ẹ̀mí ń wí. Awo bẹ́ẹ̀ ni awo funfun bẹ́ẹ̀ ni abẹ́ láìkẹ́ ni. ó tẹ́ ń lọ́rùn ìwọ fúnra rẹ ló sì léèrà. bẹ́ẹ̀ ni. fún mi awo funfun. ó ṣe ọkọ. ẹ ṣílẹ̀kùn. ọkọ ìyàwó kí ló ṣẹlẹ̀ kò yé mi náà. mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lágbo mi. ẹ bẹ bá wa dé àbí yóò tán à ń ṣẹ́bi ìrìn àjẹjẹ lè sí tẹ́lẹ̀ fàá ṣe mọ́ o òun ṣàtọ́jẹ́ pé gbogbo wa la ní tá a sì fi ṣàtọ́jú ẹ̀ ẹ sì fi ń dá sílẹ̀ àfi gbogbo wa ṣe bá burú wa tọ́jú gbígbẹ̀yìn ìyàwó rẹ̀ ṣe bó ni tó sọ́n pa yín ó nínú kó lálàgbá mi báyìí kólógbò máa léhùn máa fa mi láṣọ tó máa yíjú padà wọ́n wá rí orí yín pẹ̀lú fún àtẹ̀dé gangan lórí ológbò gbogbo ara ajó ológbò orí àwa jórí àti abẹ̀gbẹ́ ọlọ́ba ló ayé àwọn máa léhùn káàkiri báyìí nígbà wọn fẹ́ wà nílé kan lọ́nà á jí kí ni ha. mo fẹ́ kẹ́ ẹ tú mi lẹ̀ ta ni wàá wà nídìí ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ẹ mọ̀ jèmi lọ. ìrókò ọkùnrin jẹ yín. ọ̀rọ̀ yìí dàbí ìdà tí ń bá ọkọ rẹ̀ jẹ́ ni mébílì ara rẹ̀ ní ń bàjẹ́ àgbẹ̀ tí ṣàǹgbẹ̀kà tó tún lọ rèé gbé pósí ara rẹ̀ dání ìṣera rẹ̀ ní bó bá ti á dé lọ́la kó tẹ̀yẹ ọmọ yìí nú dáadáa
kò lè sọ pé òun ò mọ ohun tí ń ṣẹlẹ̀. ẹ wò bẹ́ẹ̀ bá mọ̀nà ẹ mọ̀ mọ̀ dá pàdépàdé ìyá tẹ́ ẹ pè ní àbẹ̀gbé ọlọ́ba ló ayé tẹ́ ẹ pé òun ló ń ṣe yín ní òdìlé yín ìyá yìí kọ́ o ẹni tẹ́ ẹ gbójú okùnlé kò jẹ́ ni agbá. bàbá àǹtí mi lẹ tá à ń sọ yìí mo àti kékeré lèmi àti ẹ ti wà òun ló wà ní ọ̀rọ̀ wa òun ló bá tèmi kọjá débi tí mo wà yìí. ẹ wo bí tí ikú bá ń sọ̀rọ̀ àrùn ọmọ ọ̀gbìn bẹ́ẹ̀ mi kì í bá tó nǹkan kan báyìí bẹ́ẹ̀ ni o. ẹ bèrè pé kí ni ìdí sá ìyá yìí ò gbọ́ pa kò gbọ́ kò bímọ ẹ mọ̀ káwọn tó bá bímọ yẹn inú wọn máa ń le ṣá. kò yé yín ni ẹlòmíì lè jágàn ó já bí àmọ́ gidi kẹlòmíì sì wàá mọ bímọ wẹ́rẹ́wẹ́ kó sì jẹ́ ká ìyá tẹ́ ń pè lábẹ́gbẹ́ ọlọ́ba ló ayé òun wọn fi hàn mí ìyá dáadáa ni àmọ́ mo wá rí wípé lọ́kàn yín
ẹ ní gbàgbọ́ àbí mọ̀ ń bọ̀. òòṣà ńlá òṣèré máa gbò òòṣà ńlá òṣèré máa gbò Ọbàtálá ọba táàsà ọba ta. kí ni ìṣẹ̀lẹ̀. mo rí mẹ́wàá wọn bí léèrè ọ̀rọ̀ kan sí méjì ṣé bí n bá bí ń ṣe òní bí inú. ẹ béèrè. ẹ ṣe ẹ̀yin ẹ ti ṣègbéyàwó pẹ̀lú wèrè rí ṣá. irú ìbéèrè wo nìyẹn dáàdì wèrè ọkọ mi ló dúró tì mí mi ìdẹ̀ lọ́kọ méjì láyé mi ọkọ kan ṣoṣo tí mo fẹ́ nì láti àárọ̀ ọjọ́ mi. ẹ wo bí ẹ wo ọ̀rọ̀ mi ó lè mọ yìí ẹ jẹ́ n tún láyé yín. kò yé mi sà. bóyá ńgbà tẹ́ wà lọ́ṣọ̀rọ̀ ọlọ́mọdé tẹ́ ẹ ṣètì pé àyàn rẹ̀ kiri èèyàn wèrè lọ́rẹ̀ tàbí kó jẹ́ ọkọ kan téèyàn ti fẹ́ láàárọ̀ ọjọ́ èèyàn háì kó ti ya wèrè ni. ẹ jọ sà ṣé gbogbo béèrè tẹ́ ń béèrè yẹn kò sí ìtó jẹ́ tèmi rárá ń bẹ̀ ṣó ti yé yín láti kékeré mi ò ní wèrè lọ́rẹ̀ẹ́ mi ò tiẹ̀ rò bóyá èmi pẹ̀lú èèyàn kan tó tiẹ̀ ti ní mental problem rí gan pàápàá jọ ṣọ̀rẹ́ rí ṣó ti yé yín sà wípé èèyàn ń fẹ́ ọkọ láàárọ̀ ọjọ́ ọkọ kan ṣoṣo tí mo fẹ́ nì àti kékeré rẹ̀ láti ń fẹ́ra wa mi ò dẹ̀ lọ síbi ọkọ kan rí. ọ̀dà ẹ̀mọ́bìnrin bàbá wa ṣé lóòótọ́ èyí lẹ fẹ́ wọn ní ṣùlọ́kà láàárọ̀ háì agbé èèyàn ìyàwó ni mo rí o pé wọ́n fàyàwó lé ní lọ́wọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ mú wọn tẹ́ gbé wọn wọlé. ó ní nà. ọ̀dà ibi ọ̀rọ̀ gbédè ẹ̀jẹ̀ àjòkò. ẹ wò bí mo rí wípé gbogbo bí mo ṣe ń fi lógún tí mò ń fi lọ́gbọ̀n pé arábìnrin ìyá tẹ̀ ń pè lábẹ́ ẹ̀gbẹ́ ọlọ́ba ló ayé kì í ṣèkà níṣẹ́ ló dàbí ẹ wípé ń parọ́ fún ẹ ni bọ́ bá rí bẹ́ẹ̀ yóò hàn kedere wọn ò mú rìnrìn àjò ráńpẹ́ kan. ẹ gba àdó yìí ẹ fi kọ ojú méjèèjì kẹsì mú fún baálé yín náà. ẹ gbójú sókè ẹ mọ owó kìíní kò yé yín. bí oníkànkùn bá kànkùn oníkiri ayé ẹ̀ kéré bí oníkànkùn bá kànkùn oníkiri ayé ẹ̀ kéré bí oníkànkùn bá kànkùn oníkiri ayé ẹ̀ kéré èmi kànkùn àgbàlẹ́ ni mo kànkùn ayé lónìí ó yẹ ẹ ṣí fún mi ẹ ṣílẹ̀kùn ayé gbaragada fún mi kí n rí ohun tí ń bẹ lálẹ́ ẹlẹ̀ tí ò fojú hàn. ẹ káàsán ẹjọ Ṣẹ́gun ni mo wá wò mi ò dé bá nílé mi ò wá mọ̀ bóyá ilé bá mi mọ ibi tí yóò lọ. ẹ tiẹ̀ máa gbọ́rọ̀ pálapàla ọ̀rọ̀ òṣì tó bèè lọ́wọ́ mi pé ṣé mo bẹ́ẹ̀ rí Ṣẹ́gun kí ló fẹ́ fòṣì yẹn ná
ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé kìí ṣe pé Ṣẹ́gun lẹ wá tẹ fi ń wò mí báyìí Ṣẹ́gun no ọkọ mi ni ìtorí ẹ̀ mo ṣe ń sọ bẹ́ẹ̀. mo rí pé òun ṣeré yìí kò possible Ṣẹ́gun ò lè fẹ́ orúwọ rádaràdà báyìí. ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ jù Ṣẹ́gun kì í jẹ àwọn orú nǹkan báyìí ibo ló fẹ́ fi irú èmi ẹ̀jẹ̀ tútù báyìí sí tó jẹ́ pé ẹ̀yin tẹ̀tí tán irọ́ Ṣẹ́gun mi ò ń jẹ irú nǹkan ẹ̀yẹ́ má bínú. máa pẹ̀lẹ́ o ìyàwó Ṣẹ́gun bóyá ò tí ì rí gbọ́ for your information èmi gangan ni ìyàwó Ṣẹ́gun. Will you keep quiet? Ṣẹ́gun. Kí ló tó fi ń pè mí? Ṣẹ́gun fi rọ́ọ̀ṣì dàbí náà tálà àwọn méjèèjì yìí. mi ti dọ́dọ̀ ẹ ṣùgbọ́n mo ń bọ̀ wá fàbọ̀ sọ́dọ̀ tiẹ̀ and you ó fẹ́ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ láyé ẹ má ẹ fà step inú ilé mi mọ́ ìjọ tó bá gbìyànjú ẹ àwọn ẹbí ẹ àwọn mọ̀lẹ́bí ẹ wọn abẹ kẹ́dùn ó gbọ́ wo bí ṣé o fẹ́ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ sísìn lọ́rọ̀ ẹ ìgbà tèmi àti ẹjọ́ wà sísìn kan nìyẹn now sísìn ẹ ti end òun ló ṣe máa ń pè mí nígbà yẹn tí mi ò kì í gbé fóònù ẹ mọ́ torí tí n bá sọ fún ẹ lórí fóònù wa máa rí bí nǹkan míì for your information o fẹ́ fi tí ara ẹ gbọ́ o fẹ́ fojú ara ẹ rí sísìn ẹ ti tán ìyàwó mi ni o gbọ́ back to you ṣàwérè pépé ẹ ń fẹ́ àmójútó tó ń fẹ́ èmi kọ́ ni máa ṣe àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló máa padà lọ́lé ló máa lọ sọ fún wọn wípé o ti ní problem nítorí ṣàwérè pépé ẹ yẹn ó ti ń tàn sí nǹkan míì ó ti ń lọ sí mentality ẹ ti ń tàn ó ti ń affect brain ẹ tó bá ti affect brain ẹ jù ó di wèrè nìyẹn tó bá dẹ̀ máa di wèrè ó lè di wèrè síbí wàá di wèrè síbí tó ti máa mú ẹ so ó bọ́ kí ni problem ẹ kí ló máa ń ṣe yín tẹ bá ti rí ibi tí fíṣọ̀ ti tàn báyìí àfi kẹ́ ẹ ranjú mọ́bẹ̀ kẹ́ ẹ bá bẹ̀ jẹ́ ṣe bí ọ̀rọ̀ exam ló pa èmi àti ẹ pọ̀ èmi àti ẹ̀ dẹ̀ ti yanjú ọ̀rọ̀ exam kí ló kù exam ló pa èmi àti ẹ pọ̀ a dẹ̀ ti yanjú ẹ̀. olóde sọ ní nǹkan bàbàrà ẹ gbogbo ṣe dúró tì mí tó bí mi léèrè pé ta ni àwọn méjì idiot ò ń bá ìyàwó tèmi sọ̀rọ̀ tó bá yẹ kí n bẹ́ẹ̀ lọ́rọ̀ má gbá ojú ẹ. Ayé kí ló ń lóde jáde síta tó bá jẹ́ kí n change ọkàn mi wá. àwọn bá tèèyàn jẹ́ ṣá wọ́n bá tèèyàn jẹ́ ṣé mi mọ̀kàn tí mò ń ṣe ni àbí mi lọ́pọlọ ni. jọ bínú sí mi jàre ìyá má bínú sí mi onírànú ní gbogbo ọmọ ti sọ fún everybody wọn mo ní mi ò fẹ́ rí anybody bí mi ò fẹ́ rí wọn àsìkò olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. And no matter bó ṣe lè wò kó rí o mọ̀ pé téèyàn ò bá ti ready láti settle down oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ lára àwọn ìranù tá a ti ṣe kọ́lọ́run tó rí wa bọnú omi kó tó wẹ̀ wá kúrò ká tó di born again kò sí nǹkan kan mi ò rérè kankan bẹ́ẹ̀ ìwọ rèé sìn ó nà wọ́n pa everything àtòkè àtilẹ̀ àti gbogbo nǹkan tó wà lára ẹ̀ kò sí tí ò nà pa nu wọn ọlọ́run tún wá jogún ẹwà fún ẹ ó tún wá jogún ìwà gbogbo bá ṣe ń wíwá tó ń wíwá tawata tó bá jáwọ́ obìnrin mi ni a máa fún wọn lésì bọ̀ tó dákẹ́ òun ṣí ojú ẹlẹ́yọ kọ̀ọ̀kan ìwà wípé wọ́n bí ẹ dáadáa láti ìdílé rẹ ni òun lèmi náà ṣe wò sórí gbogbo lóòótọ́ ìta ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ lọ́run ti pè mí wálé kò dẹ̀ sẹ́nìbọ̀dì tó wà ń ta náà tó ń fẹ́ ọmọ ọ̀ta àfi tí wàá bá tutù bí irú tiẹ̀ báyìí náà ni gbogbo wa ń wá káàkiri jọ torí ọlọ́run I love you and now lórúkọ ọlọ́run mo fi ayé búra mo fi ọ̀run búra mi ò lè ní ẹni girlfriend mi mọ̀ yàtọ̀ sí wọ̀ ìwọ ni máa fẹ́ títí láéláé nítorí pé season tiẹ̀ la wà yìí and season tí wọ́n wà yìí kì í ṣe season tó ń lópin o ikú ló ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ ikú ló lè gbaṣọ ọ̀fẹ́ àwa méjèèjì lọ́rùn wa ṣùgbọ́n jọ má bínú gbogbo àwọn nǹkan tójú ẹ máa rí náà ní kífẹ́ tó dúró jọ tó lọ Ọlọ́run jẹ́ ká wọlé jọ I love you so much I love you jẹ́ ká wọlé tó ti yẹ jọ tó lọ Ọlọ́run jẹ́ ká wọlé. ẹ wo àǹtí ọ̀rọ̀ omi kọ́ rèé pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ yẹn ní kí n máa mú mi. jọ̀wọ́ ṣé ó ju ọ̀rọ̀ Ṣẹ́gun yìí lọ ni. àǹtí ẹ̀dẹ̀ ní ó ju ọ̀rọ̀ Ṣẹ́gun lọ ṣọ̀rọ̀ Ṣẹ́gun kò tó ń ro kò tó pariwo lé lórí kò tó sunkún lé lórí. nígbà tí mo débẹ̀ tí Ṣẹ́gun dẹ̀ ń sọ fún mi lójú mi kòrókòrò báyìí tó ń bá àwọn girlfriend ẹ̀ sọ wípé season tí wọ́n ti lọ
ẹ mọ̀ bóyá ó lè dọ̀là ń sìn kó sọ fún èmi náà pé season tèmi náà ti dé mímú nǹkan tí mo lè ṣe àwọn àgbàdẹ̀bọ̀ wọn ní ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ̀dí ẹ̀yin náà ṣàrí Akin nìyẹn ló ti bá tiẹ̀ lọ láti joy tó ti travel mi gbọ́pá mi gbọ́pọ̀ Ṣẹ́gun náà tún wé ń sin àǹtí ẹ̀wé má jẹ́ oúnjẹ abọ́ mọ́ mi lọ́wọ́ ẹ̀ ṣàánú mi. ẹ gbà mí lọ́wọ́ ọmọdé yìí torí Ọlọ́run dúró náà ṣé pé bójú ẹ̀ ṣe rí yìí ò dábì kankan mọ́ ṣé ọmọdé ni wọ́n ni àbí bójú ẹ̀ ṣe pépépépé yóò mọ nǹkan kan. àǹtí mi mọ bí kankan kò síbi tí mo mọ. látìgbà tó ti ń fẹ́ àwọn ọmọkùnrin yìí èyí tó lọ ìlú òyìnbó àti tó ẹ̀ṣẹ̀ pàdé Ìṣẹ́gun ìjẹ́ o ti lọ síbi kankan pé kán bẹ ẹ̀yẹ wò ó èyí tó dáná àwọn méjèèjì o èyí tọ́jú iwájú wọn dá kán bẹ ẹ̀yẹ wò ó sì lọ́bì kankan. àǹtí mi mọ bí kankan kò síbi tí mo mọ. ṣé wo mọ̀ pé tíyàn bá ń fẹ́rù àwọn ọkùnrin báyìí èèyàn máa ń tọ̀ àwọn àgbà lọ tó máa báyàn yẹ̀ wò pé ọjọ́ iwájú wọn dá tó máa wá sọ fún ẹ pé ọjọ́ iwájú wọn dá o wọ́n á rí ṣe o ẹjọ́ rí jẹ ẹjọ́ rí mu o wà wá bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ̀yìn àgbà ẹ bá mi gbé ewu ojókòó jẹ́lé lọ́wọ́ kó máa sìn títí dọjọ́ alẹ́ dọjọ́ ogbó ni ṣé o mọ̀ ni. mi mọ àmọ́ ẹ̀yin náà ni ó yá ẹ sọ fún mi tẹ́ bá máa mú mi lọ. ó dáa o à ń mú yín lọ o àmọ́ mi ò fẹ́ wàhálà torí jẹ́jẹ́ mi ni mo jókòó mi o ìgbà ilé máa sọ ń sìn pé àǹtí kan olóògùn ni mi ò ń ṣe olóògùn o mo ràn yàn lọ́wọ́ ni o. àǹtí ẹ̀wọ̀ ẹ̀ kì í ṣe olóògùn ìrànlọ́wọ́ yẹn gan-an ni mo fẹ́ ẹ̀ jù. ó dà kí ló fi ń ṣèyàn máa mú ẹ lọ mo ní bàbá ń gbẹ́jọ́ ìwọ náà ń ṣe ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi kò sí wàhálà kí ló fi ń ṣèyàn máa mú ẹ débẹ̀ ẹ ó yá wá pa ọ̀rọ̀ Ṣẹ́gun tí Ọlọ́run bá mo fi bẹ̀ kò ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀kùnrin ò ń ṣọ̀rọ̀ o ṣó ti yẹ owó mi ń kọ́. Ire ọ̀tún ire òsì jẹ́
àgbéléláwo àró ṣùṣà aláwò dé adé afúnfìnfìn tí ń fomi ojú ṣògbére tọmọ ìgbà tí òbí ló bímọ jẹlẹwò lọ́mọ. ọ̀ṣun láyéré owó alágbàlá lẹ̀kẹ̀ kékeré ikú tí farahàn kékeré àkèké tí fìlùjà kékeré ikú tí foró sanra akérèkọrò àbíjàwàrà. igbó rímírímí ọwọ́ mi ọ̀tún awọ ọ̀ṣun gbé afọ́ṣun tí ń sunkún àìríbí. omi nílé ẹja ìwò lẹ̀ lajúlé àwọn ìràn ọ̀bọ lé jàǹkú kan awo funfun lóde ìṣàlàyé awo funfun lájúlé ọ̀run funfun lẹyẹ ẹ̀sùn ọ̀kan ṣoṣo ọmọ Yemọja olúwẹ̀rí ìbà. akórímìrìmì awọ ẹsẹ̀ òkè dí afẹ́sẹ̀ òkè tó ń gbà àwẹ̀ aláìrípọ̀n kàwọ̀ fún mi kémi ó kàwọ̀ fún ọ dí afọ́kẹrẹ yóò gbé mọ́jẹlẹ́ ò níyàwó àdí afọ́ mọ́jẹlẹ́ ò obìnrin ọ̀kẹrẹ. kábíyèsí ọba aláyé ifá sọ̀rọ̀ ó pòwe o ifá sì la gbogbo ẹ̀ hàn wá ní tí fá ń sọ ni pé ọba omi ń bọ̀ wá bá yín lálejò kì í ṣe pé ń kówó bọ̀ o bẹ́ẹ̀ sì ni kòkó bíbọ̀ ọba omi ní Iyemọja ń bọ̀ wá bá yín jà ẹ̀yà amúra àjálẹ̀ o yóò bọ́ ọmọdé jà yóò bá àgbà jà yóò bá ọkùnrin jà yóò sì bá obìnrin jà ìjà ńlá ní ń bọ̀ o. bàbá wo kí wàá ní ọ̀nà àbáyọ. kò sọgbọ́n tá a lè dá àbújá ò sí lọ́rùn ọ̀pẹ kábíyèsí bí ó bá di òye ọ̀la omi ó ti yàwó gbogbo òlú yìí pátá. omi lẹ̀lẹ̀lẹ̀ ó ń gbélé lílẹ̀ lomi lẹ̀ ló gbé gbogbo ìlú. máa ṣó ẹ ní pẹ́pẹ́. Actually ọ̀rẹ́ Ṣọlá mo fẹ́ bẹ́ẹ̀ sọ. kí ló ṣe. hello ọ̀rẹ́ mi. and ó dẹ̀ ní àlá kan tí mo láǹpa ètò serious gan. bó ti ń wò ní ọ̀fẹ́rìn ó ní òun lálàá kan. ọlọ́run òkú ní jẹ́ kàlà burúkú ṣe mọ́ wa lára. ń tẹ̀rù pé ó ṣe yín gan-an kan ló ṣe yín pàápàá. mo ń wo bẹ́ẹ̀ ni ó fẹ́ jọ bẹ́ẹ̀. jẹ́ ká máa wo nǹkan tí ọlọ́run máa ṣe náà. ó ti ṣe o bàbá ti ṣe o. mo ní kó jáde. èmi ò wá ní dúró kó sọ mí dolórí burúkú kí tó kẹ́rù mi kí máa lọ mi ò ní dúró kó sọ mí dẹlẹ́jẹ̀ rúru kí tó wá gbé báàgì mi kí tó máa lọ. ọkùnrin kọkùnrin kò tún gbọ́dọ̀ gorí rẹ̀ mọ́. èmi bọ́tí. no wonder mo rí pé mo ṣe wọlé yẹn ẹ ṣáà ń kan orí mọ́lẹ̀ báyìí. tẹ̀lé wọn pọ̀ gà pọ̀ nílé iṣẹ́ ìgbọ̀n tó ń kó mi jẹ bọ́ mi ò ṣe tiwọn just because of you. ṣé o mọ̀ pé choice olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. wá kọ̀ọ̀kan jẹ níbo. tí ìyá mú kinní tó kọ̀ọ̀kan rù báyìí tí mo rí wọn tó ń nà gbọ́gbọ́. kí ló ní tó fi ń pariwo nínú ọ́fíìsì mi. Ayọ̀. ilẹ̀ á ga jù ẹ lọ ṣé o mọ̀ túmọ̀ ẹ̀. ẹni tó bá kú ni wọ́n ń sin sílẹ̀ nílẹ̀ ń ga jù lọ ìwọ gbìyànjú ẹ̀ máa dán wò fún ẹ. bọ́ bá kọ̀ lógì á fọ́ ń kọ̀rọ̀ ni.
ẹni tí ò lára ó ràmùràmù bí ẹni tí ò níyè kan bí ìṣẹ́ àtìyà bá sẹ́ni làṣẹ́jù tẹ̀bí tara ní kọ́ni lọ́mọ adífáfún ọ̀kànràn ọ̀sẹ́ ọmọ àdàsẹ́nu ó rè bú omi tọ́lọ́ rè dàṣẹ́ sí. ọmọ mi ọ̀rọ̀ ọmọ tó o béèrè yìí ọ̀rọ̀ Ṣẹ́gun yìí ọmọ alálùbáríkà ni ọmọ tí ó gbé ògo yọ lọ́jọ́ iwájú ni àti pé ó ní ògo tọ́pọ̀ ńjọ́ iwájú owó òsì ni wọ́n ń gbà kankan. ẹ ṣe bàbá ẹ wò kókó nǹkan tó gbé wa wá gan-an ni wípé bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe tí ò ní jábọ́ mọ́ mi lọ́wọ́ tó fi máa di tèmi láéláé. ọ̀dà sórí ń tó wíhun kékeré ni oògùn ọ̀fẹ́ là á lò oògùn ọ̀fẹ́ sì pọ̀ ìkànwé ẹlẹ́yẹlé á kẹnu wọn bọ̀ra báyìí ni ẹlẹ́yẹlé ò ní bónlé jẹ kó bónlé mu kọ́ wá dijọ́ kan pọ́njú kọ́ yẹrí irọ́ ìkan náà tún wà ìkan náà ọwọ́ wo mọ́wọ́ olóhùn ọbẹ̀ wọ́n kú olúwo nkoko ìkan náà ẹsẹ̀ wo mẹ́sẹ̀ olóhùn ọbẹ̀ ẹsẹ̀ rọ̀rùn olúwo nkoko irun orí wo mórí olóhùn ọbẹ̀ orí kú olúwo nkoko orí tá a bá wá ṣe tán kò ní fi ọlẹ̀ òun là ń pè ní ìfẹ́ wèrè tó ṣe pé yọmọ wọ kíni kọ́dà bọ́ bá gbowó báyìí yọkọ̀ ní ọ̀yà gbà iyọ̀ tiẹ̀ iye ọba fún ni ìyún ìní tí wọ́n bá ní jókòó kalẹ̀ bẹ́ẹ̀ yóò jókòó kalẹ̀ mọ́lẹ̀ ọbẹ̀ kan kò ní lọ èèyàn là ń pè ìfẹ́ wèrè. Bàbá wèrè báwo ẹ wo bàbá bẹ́ẹ̀rù ẹ sáhùn ẹ wo bàbá ṣẹ́rí ìtẹ̀sọ̀ kẹ́yìn yẹn ìyẹn gbogbo la fẹ́ tí ò bá rí kó má lè sùn tí ò bá rí kó má lè wo gbogbo ìgbésílẹ̀ ayé ẹ̀ báyìí òun ni kó fi sìn ìyẹn gbogbo la fẹ́. arábìnrin so o nífẹ̀ẹ́ sí ti ẹ̀gbọ́n rẹ̀. nǹkan tó bá ti sọ náà. ọ̀dà bí ó dòdò okùn ẹ̀. mo ti fara. ntọ́ bá wa rí bẹ́ẹ̀ ọ wá èékánná ọwọ́ díẹ̀ èékánná ẹsẹ̀ díẹ̀ irun orí irun òpéǹpéjú gbogbo bí irun bá wá wà lára rẹ̀ pátápátá ló mú wá èèyàn nìkan wá kọ́ omi ìtọ̀tọ̀ ọba tó ń dàjí báyìí ńlá fi dá mi àṣejẹ tá a bá wá ti ṣe àṣejẹ tán tó bá ti jẹ́ ọ̀gbọ́dọ̀ kọ́ láíláí. àǹtí Ṣẹ́gun ṣó máa lè jẹ nǹkan tó ń lọ ẹjọ́ bàbá. báwo lẹ ṣe máa ṣe tí ọmọkùnrin máa fi jẹ àṣejẹ yìí torí ọmọkùnrin tèmi wò yìí tá a bá gbẹ́sẹ̀ jẹ ìdíwájú ẹ̀ kò ní jẹ́ ẹ̀. ọmọdé ò mọ oògùn òun pè lẹ́fọ̀ọ́ ẹ dáyàn dá mi tẹ́yìn bá sá ti lè faramọ́ wípé ẹ bá ń wá fọ́tò tiẹ̀ gangan tí ọ̀la bá wọn kò fún mi tó o bá ti ṣe ẹ̀ dáńdá ọ̀rọ̀ dìjà ọ̀fàfà ní kí Elédùmarè ó taari ẹran sóhun kó padà lẹ́yìn òun àtẹran. kí la ti ń ṣe fọ́tò wa ń gbọ́. ó pọ̀ ń lé gan. fọ́tò wa. tá a bá wá ti ṣiṣẹ́ ìtàn ọ̀ gbọ́dọ̀ fi ilẹ̀ láíláí o torí bá bá fi ilẹ̀ yóò ya wèrè lójúkorojú. bàbá tó bá jẹ́ ti tèmi èmi ò lè kọ́ o òun ní kẹ́ bá mi ṣe pé kó má kọ́ mi láéláé. ọ̀dà ọ̀kárí yóò dáa fún yín. ẹja fẹ́ gbẹ́jà mi tó torí ẹja lẹ́jà jẹ tí fi sanra Ṣẹ́gun o Bùsáyọ̀ ló fẹ́ gbé mi yìí o orí tí ọba burúkú gbọ́dọ̀ lẹ́nu Ṣẹ́gun o Bùsáyọ̀ ló fẹ́ gbé mi yìí o Ṣẹ́gun o ìwọ àti Bùsáyọ̀ látòní lọ kẹ́ ẹ máa wára yín kí ni torí ẹja lẹ́jà jẹ́ sanra ọ̀yọ̀ dédé tó Bùsáyọ̀ olúwo koko ni ó Ṣẹ́gun èkánná ọwọ́ Bùsáyọ̀ wo mọ́wọ́ lóhùn ọ̀bọ̀wọ́ kú Bùsáyọ̀ ni ọmọ bá lọ o olúwo koko èkánná ẹsẹ̀ wo mẹ́sẹ̀ olóhùn ọbẹ̀ ẹsẹ̀ rọrùn alákejì olúwo koko
olúwo gbogbo irun orí wo mórí ológun ọmọ rí kú Sáyọ̀ ni ọmọ rántí o dátò ní lọ tó ẹ̀yàwó tí ń gbá wo rìn ẹ̀ta tí wèrè tó bóyin làkọ̀sìmọ̀gbà ló nílẹ̀ abiyamọ ìpẹ́pọ̀ ọmọ rẹ̀ kọ́mọ́ta tí wèrè bàbá kòkún kókó ara yìí nígbà ẹ̀ bá ń gbé Ṣẹ́gun wá ọ̀rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ káàbọ̀ kúrè ọ̀kárì láyé kúrè bẹ́ẹ̀ ru èdè wo òun lọ lẹ́rù ẹ̀ ọ̀yà gbé fún un. kó sì jẹ́ kó sì wodò okùn rẹ̀ jẹ́. ọ̀yà. bàbá ìjẹ́ má jẹ́ kí n gbé fún. sọ́ọ̀fẹ́ ya wèrè ni gbé fún fúnra rẹ̀. ṣé bá kọ́ ẹ nì àbí òun kọ́ iṣẹ́ kò kọ́ yìí. ọ̀yà gbé fún gbé. ọ̀yà àgbà pẹ́ mọ́ pọ́wọ́ kọ́ jẹ́ sódò okùn rẹ̀ ọ̀kárí ọ̀yà máa jẹ nǹkan ayé rẹ̀ máa jẹ ọ̀rọ̀ gbẹngbẹngbẹ ní egbò ní sí ọ̀rọ̀ hùnùhùn nílẹ̀ ẹ̀dẹ́dẹ̀ ní ràsí alánú nǹkan tó dúró alápá alánú nǹkan tó pẹ́pẹ́yẹ kọ́ máa jẹ ọ̀kárí. ó tó ọ̀yà gbé kẹ́ lọ́gbà kẹ́ gbà ọ̀kárí gbà padà lọ sí ìwérí òkun kọ́ padà sí ìwérí ọ̀sán kọ́ lọ sinmi sọ́hùn. ọ̀kẹ́rẹ̀ láyé ọ̀kẹ́ ìwọ ló ní. ayọ̀ rẹ ti dé Bùsáyọ̀ ló ti jẹun o ojoojúmọ́ ìwọ ni ọmọ rántí bí bá ń lálàbá ìwọ ni ọmọ rántí bí bá ń sùn lójú oorun ìwọ ni ọmọ rántí ìwọ ló sì gbọ́dọ̀ dá yìí ọ̀gbọ́dọ̀ dá o ọ̀gbọ́ ayọ̀ rẹ ti dé ọgbọ ẹbọ ti mí ẹbọ ti dà o ẹbọ ti dà ẹbọ ti mí. sí ìrànkan tí mò ń wá mọ́ kí owó kó di rẹ̀ mú everything kó di rẹ̀ mú tí pátá ti rí èrò tí wà ó lọ. seriously. kódà. jẹ́ ká wọlé. mo ṣàtúnyẹ kí n sin ẹ padà sí. ẹlẹ́kẹrin tá a máa sinra wa para bus stop lélẹ́yìí mọ́mí tí bá máa retí mi nílé kí ni kí n sọ fún wọn tí n bá délé. báwo ló ń ṣe báyìí náà ó dà wọlé ń sìn tá a bá tún jáde lọ màá tún sìn ẹ jáde padà. ṣẹ́gun mi ì sìn ẹ́ wọlé fi mílẹ̀ bá kémi rà máa lọlé. ó dà ṣé wàá kó àgbébí. bèbí ìwọ náà tètè wá sanwó orí mi tó bá ti sanwó orí mi sìn ó máa fi mi àti ẹlẹ má dé máa mọ̀ pé mo ti lọ́kọ. mi ò lè ṣe kí n fẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún mo ò lè ṣe mi mọ bóyá ń ṣe mímí lè ṣe màá sìn ẹ́ padà ń sìn but promise mi pé tó bá ti délé instantly wàá pè mí ìyẹn ń kọ́. mo àṣọ ẹ pé tí bá ti délé even kí n tó wọlé ẹnu gate ni màá ti pè é. ó dà ṣé kí n wá wẹ̀ lálẹ́ ni. why not ó lè wá náà. lálẹ́ yìí ó ṣe máa dà màá sìn ẹ́ lọ sí di mọ́tò sí for the last time. o sọ pé for the last time ni wo èmi ò ní sìn ẹ́ padà wá sílé yìí o. why not mo sure màá sìn ẹ́ lọ gbà tó ti promise pé ó máa pè mí tó bá ti délé mo dẹ̀ máa wá sílé ẹ̀ lálẹ́ why not màá sìn ẹ́ lọ́nà. Oh.
Bùsáyọ̀ látànà tó ti jáde tó náà ń lọ sọ́dọ̀ Ṣẹ́gun o ẹ̀ṣẹ̀ wa ń bọ̀ nsìn ṣé o rò pé mi ò níbi tí mo fẹ́ lọ ni. Màámi má bínú ẹ wo Ṣẹ́gun ni o tí n bá sọ pé mo ti fẹ́ máa lọ á sì mi dé bus stop tó bá tún lóun fẹ́ padà sílé á tún ní kí n sòun padà sílé ó kún akàn sinra wa jáde à ń sinra wa wọlé ni. Ọlọ́run máa ṣàánú mi ẹ̀ ń sinra yín wọlé ẹ̀ ń sinra yín jáde irú ìfẹ́ rú wo leléyìí torí Ọlọ́run. Bùsáyọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dọwọ́ ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o. kì í Ṣẹ́gun náà ló tún bọ̀ yìí. Kí ló dé? Ẹ rà bà. Ilé ọkọ mi. Yes ma. Ṣé kò sí? Ó wà mà. Ṣé rí bí ó ṣe kúrò lọ́dọ̀ mi ń sìn tí mo kàn sí dé ìta mọ́tò tó wọ̀ yẹn bó ṣe ń lọ báyìí àyà mi ti já. The next available ọ̀kadà tí mo rí báyìí ó ní mo gbé abẹ̀rẹ̀ sí ní lé mọ́tò yín lọ ni bus stop yẹn ó ní ò jẹ́ kí n lè meet up. Ṣẹ́gun. Mo rí ẹ ọkàn mi ti balẹ̀. Ẹ gbà mí. Ṣẹ́gun kò sí nǹkan tó ṣe mọ́tò tí mo wọ̀ ìdí ẹ̀ ò fi kò sí nǹkan tó ṣe ọwọ́ òjú. Mọ́tò wo ni òjú wọ́ ṣe bínú ni ìwọ wà àwa la wà ń ta àwa là ń rínú là ń ríta là ń rẹ́ everything bí mọ́tò ẹ ṣe ń lọ báyìí kì í ṣọwọ́ nìkan ló ń jù kódà ó ń jùdí lójú títì ni. ó dà Ṣẹ́gun ó ṣàtìrí ìyàwó ẹ̀ ń sìn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí nǹkan kan tó ṣe. Mọ́mì mo èrè ọkàn mi ti balẹ̀ èmi ti ráwò pé ṣẹ́rí gbogbo ètí mo fi ń sáré káàkiri mọ́tò kan ju ọ́ mọ́tò kan ju dín yẹn kébì àti ẹ̀tì ẹ̀jọ́ máa gbé ká máa jọ ṣe everything papọ̀ à nílé máa sáré káàkiri máa wára wa mọ́ ìgbà míì tó bá ti kúrò lọ́dọ̀ mi báyìí bẹ́ẹ̀ nípa yé mi ti pin ni. yẹ ta ló sọ pé ń sọ̀rọ̀. kí ló ṣe. sọ fún mi ìgbà wo ló dé. Omi pé o wà ní Nàìjíríà bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí. Sọ fún mi níbo lo wà. Ẹ wo bó ṣe ń ju apá lọ́hùn yẹn tó ń ju apá gbẹ̀sẹ̀ lọ́hùn kí ló dé. Èmi gan mọ nǹkan tó jẹ́ kó rìsíìfù tán á dẹ̀ wá fún wa ní nǹkan tó bá ṣẹlẹ̀. Adesba hotel wo mo ń bọ̀ right away ṣó ti gbọ́ kọ fún mi just like 10 minutes màá join ẹ ṣó ti gbọ́ màá join ẹ all right. Kí ló dé. Kò sí nǹkan mami ẹ bá mi nulẹ̀. Mọ́mì ẹ jọ à ń bọ̀. ní sùúrù wọ́n ìwọ kọ́ mọ́mì ni mo pè. ní àdìpọ̀ ní sùúrù. ẹ kí ló ń ṣẹlẹ̀. mo ṣe ní sùúrù náà. Sweetheart, báwo ni? Kí ló ṣe ẹ́? Mo ti ní kí ni wàá jẹ kí ni wàá mu látàárọ̀ ṣé ní ò dùn pé mo dé ni. Má sọ fún mi pé inú mi ò dùn ìwọ náà ò mọ nǹkan tó ṣe ni ó sọ fún mi nígbà tó ń lọ pé wàá lò just 3 months wàá lò 4 years. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí bí mo ṣe lọ yẹn mo lọ secure future èmi àti ẹ náà ni kó bá dá fíìmù àti ẹ náà mo bá kiri ṣòro ilé ẹ̀ka dúpẹ́ ń sìn ọkọ ẹ ti padà dé pẹ̀lú kíṣì mo mọ̀ pé German ni mo bá wọ London nígbà yẹn bọ̀ nísìn ọkọ ẹ ti pa owó ń sìn kò síbi táwọn òkè ń wọ̀ bá ṣe ń wọ Holland là ń wọ Australia là ń wọ Spain kò síbi táwọn wọ̀ mo ṣe dídí tí mo dé yìí Amẹ́ríkà mo gbà wá kò yẹ jẹ́ ń sọ tọkàn fún ẹ mo ti ra dé sí Amẹ́ríkà kò yẹ fún ìgbàdo èmi àti ẹ náà ni. Kí ló dé o ò gbé kọ̀lẹ́ ni. Má dá lóhùn jà mi fẹ́ bá sọ̀rọ̀ lórí ẹ̀ tí ń disturb mi látàárọ̀. Anyway mo fún ti yàwó mi lò máa rí ara fún mi fún ẹ. So nísìnyí o ní problem kankan mo ti file papers bí mi àti ẹ ṣe máa ṣe kíni bá ṣe jọ máa padà sí ọ̀hún. O mọ̀ pé tó bá ti ń padà lọ sí American sim èmi àti ẹ dìjọ ń lọ ni. Mú ẹ padà ní ẹ bọ̀ London la máa gba wọ yankí kò yẹ kò ní problem tó náà ti tó wọ yankí nìyẹn. Tó ń lóye àti tó kẹtẹ ń kọ. Àǹtí tó ké wà ó
ó wà lálàáfíà tó bá rántí tó kẹ́ńsìn ó lè dá wọn mọ̀ wọ́n ti fine gan. tí ẹ fine tẹ́lẹ̀ wà bá mi ṣe ọkàn sìn ó yẹ wà fún ẹ ló ń sìn wà lọ bá mi gẹ́tà àwọn kankan wá sí oúnjẹ kan fún wa rúùmù àlà fún mi tipẹ́ tó ti jàmàlà gan pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì ẹja tútù ṣe gba ilé náà gba ilé sórí o kò fáǹtì tó kẹ́ni yìí ló bá fẹ́ fún wọn bẹ́ẹ̀ kò fún mọ́ mi náà ó yẹ mo máa lọ sí Àbújá ní ọ̀la máa dé títí ọ̀la náà but wọ́n lọ sóúnjẹ kó gbé wá síbẹ̀ kájọ wà pọ̀ bíbá ẹ̀ kò yẹ mo ti mí ìsẹ̀ gan. Take it a little bit, prepare. Yeah, baby. All right. I'll join the friends. Take care. Hey. Hey, èmi lọ lọ́pẹ́, èmi mà lọ lọ́pẹ́ o. Ẹ wá woṣẹ́ bàbá, ṣé mi mà lọ lọ́pẹ́ o. Àbúrò, ọwọ́ ẹ ti ràn $500 lọ́kọ́ ẹni kò fẹ́ mi nìkan. Ọlọ́run mà ṣe ń o, mo mà dúpẹ́. Àǹtí ẹ̀ wò, ìyẹn kéré. Tẹ bá rí nǹkan tí Akin sọ fún mi, ó ní tóun bá ti ń padà lọ sí abroad, àdìjọ ń lọ ni. Bẹ́ẹ̀ni. Ìlú òyìnbó. Wọ́n gbé ní street yìí. Olúwa ó ṣeun. Nǹkan tó ń kọ́ mi lóminú ni ọ̀rọ̀ Ṣẹ́gun. Mo wà ń bẹ̀ pẹ̀lú Akin báyìí bó ṣe pè wọlé nìyẹn. Ọ̀rọ̀ Ṣẹ́gun. Owó ìlú ń bà mí lẹ́rù. Kí ló ń bẹ̀ lẹ́rù lọ́rọ̀ Ṣẹ́gun? Kí ló fẹ́ ṣe fún ẹ? Nǹkan tó ń bà mí lẹ́rù lórí ọ̀rọ̀ ẹ ni pé bàbá sọ fún wa lọ́jọ́ yẹn pé tí mi bá fẹ́ mọ́ máa ya wèrè. Ṣé yẹn pé tó bá fẹ́ mọ́ máa ya wèrè? Ìyẹn ò nítumọ̀ o, kò nítumọ̀ bẹ́ẹ̀ ni. Òyìnbó tó ṣe báírò òun ló ṣe rìzà. A máa padà lọ́wọ́ bàbá o, àfẹ́ Ṣẹ́gun mọ́ o, ẹ bá wa change ẹ̀ sí ẹni tó dé ń sìn yín o. Ẹni yìí o, ó dé towó ti tọ́látọ́lá ni, kò ju bẹ́ẹ̀ lọ. Ó ti rí nǹkan kó. Ẹ ṣe kù, ẹ ṣe. Ẹ jọ àǹtí. Ẹ lé. Bùsáyọ̀. Bùsáyọ̀. Èmi Ṣẹ́gun ló sọ̀rọ̀ Ṣẹ́gun. Ṣẹ́gun. Bájàre. Hello. Ẹ gbà máa jọ ó ti kọ̀ tẹ́ ẹ bá mi rí dá ẹ. 1 minute nìyẹn o. Má wọlé sáré dá ẹ ṣẹ́gbọ́n. Egun wẹ̀yẹ àǹtí mi tètè gbà pé kí n sọ fún yín ni ìgbà tí mo wà lọ́dọ̀ Akin ó pè mí but mi ì gbé bóyá tó rẹ̀ ló ṣe wá lọ pè mí níta. Ò ní gbé kọ́ rẹ̀ náà ni kò sáyé fún mọ́ ó máa sọ fún náà ni ọ̀pọ̀ ti sún òun náà ló máa ń sọ á ní season yẹn kan lélẹ̀ season yẹn kan lélẹ̀ kò kàn mọ́ nìyẹn season ẹlòmíì làwa ń sìn kóun náà mú season mi kò máa lọ kò sí nǹkan tó jọ. má gbé pa fóònù ẹ. Ẹ ló Ṣẹ́gun ló ń sọ̀rọ̀ sẹ́ Ṣẹ́gun. Ẹ wo ẹ gbà má nọ́mbà bc ló kọ ẹ bá mi lè dá ẹ. Wá gbọ́ mi tó bá ti di ní ìrọ̀lẹ́ ọ̀la kó wá bá mi torí mo níbi tí mò ń lọ láàárọ̀ tó bá ti di ìrọ̀lẹ́ máa bọ̀ nínú ilé àwa jọ lọ sọ́dọ̀ babaláwo à lọ bá wọn padà pé ẹjọ́ bàbá o àfẹ́ Ṣẹ́gun mọ́ o olówó ti dé o àbúrò mi ń lọ sọ́dọ̀ olówó o bàbá náà ṣàlè rí olówó ńlẹ̀ fún ọmọ ẹ̀ kó ní kọ́mọ ẹ lọ fẹ́ sálíkà ẹ̀ ń ta a máa tẹ̀ bàtí ni. Switch off ló sọ fún mi. Kí ló sọ? Bẹ́ẹ̀ switch off. Ẹ mú wá. Ẹ wo ó ti pa lóòótọ́ ẹ gbà ẹ bá mi rí ẹ dẹ̀ sọ pé nọ́mbà yẹn lẹ dá ẹ. Nọ́mbà kan náà tẹ́ ń pè fún mi ni mo dá ẹ̀ náà. ẹ dá ẹ a pè ń sìn ó ring ẹ pè ń bẹ̀ yẹn ó náà ti pa. Switch off ló sọ. Mo dáràn ayé ẹ jọjọ Ọlọ́run ṣé ẹyẹ ò mọ Bùsáyọ̀ ni ẹ bá mi bá sọ̀rọ̀. Bùsáyọ̀ gbọ́dọ̀ ẹjọ́ ẹ má dànù síbí o ẹ má dànù síbí ẹjọ́ business center níbí náà. Ṣẹ́gun kí ló ṣe yín. Bùsáyọ̀ ni. Bùsáyọ̀ ta ló ń jẹ́ Bùsáyọ̀.
afẹ́fẹ́ sí mi. ó ti kú ọlọ́run ní jẹ́ arírú ẹ̀ mọ́ o. wọ́n ṣáyé ò fẹ́ bàjẹ́ láyé ẹ máa ń fa rògbò síbùsà ọmọ tó bá fẹ́ dárò táyé ò bá fẹ́ bàjẹ́ dànù. ìgbà tí kò kú kí wàá ló ṣe yín tẹ̀ ń kín lẹ̀lẹ̀. a ní mo pé kó gbé fún. táyé mi ẹ pé kó gbé fún. mo fi mí lè jáde. ṣé wàá òkè. gan. ẹ rò bẹ́ẹ̀. gidi. ẹ wàá òkè àwọn èèyàn máa rò pé ìyọkú fún yín ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ìgbà wo lẹ dà báyìí. ìyọkú fún ta ni kì í ṣe ẹjọ́ ìgbà tó mọ love tó fall in love rẹ̀ ò fall in love tó bá mọ bó ṣe ń ṣe mí ni òní bá mi sọ bẹ́ẹ̀ alẹ́ yóò pa fún ọ bí ẹni pé mo kú dànù ni. ìfẹ́ ni. ẹ jọba ẹ bá mi try nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ẹ bá mi retry yẹn. switch off ló ṣì sọ. wọ́n ní sùúrù wọ́n ti ní pé kó available again èmi mọ ibi tí ó lè wà máa wá lọ síbẹ̀ tí mi bá rí bẹ́ẹ̀ máa wá lọ síbòmíì tó ti ẹjọ́ tó. ọ̀nkù ẹ wá bí ẹ bá mi sọ láti náírà ọ̀nkù ẹ fún mi lọ́wọ́ pàjọ́. ẹ má bínú ẹjọ́ ṣe ti bọ́. àwọn agbóhùn jàdí. There is an investment that yields the greatest dividend. It is good qualitative education at Honeyland Schools. That's what we give. Honeyland offers a broad-based, vibrant curriculum and co-curricular activities in an attractive and conducive environment for learning with well-motivated and experienced staff, modern boarding facilities, computer-based teaching equipment, spacious and well-equipped classrooms with ultra-modern laboratories. At Honeyland Schools, our fleet of buses guarantees safe commuting of your children. Welcome to the world of Honeyland Schools, located at Gate Bus Stop, Barua, Ikpaja, Lagos. Telephone 01-793-7096 and 08037194970. Email honeylandschools@yahoo.com. Hurry now to Honeyland Schools to obtain admission forms. Honeyland, grooming the leaders of tomorrow. ẹkún ìbòjìlẹ̀ omi ojú tó kóná lala alágbálúgbò agbára gbogbo lágbóńdókò akata yẹ́rìyẹ́rì ẹkún ìbòjìlẹ̀ ìwádìí méjìlẹ̀ rẹ̀ o tíyẹ̀mí adigunjú ṣe lọ sí ìbòjì òkú fún ìdíje ọjọ́ méje àbájáde rìsẹ́ẹ̀tì ló jẹ́ ká mọ̀ pẹ́kún bẹ ní ìbòjì lóòótọ́ nígbà ẹkún ẹ̀rín ijó ẹ̀kúnrẹ́rẹ́ ọgbọ́n látọwọ́ Yẹmí Adégúnjú of Africa sinimá tuntun ẹkún ìbòjì ti jáde sórí VCD mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti DVD marketed and distributed by bàbá olóyè Jagunmólú Ìmáṣàyí Albarika marketer highway studio mat fún ìdílé ìtumọ̀ tẹ́kọ̀ tẹlifù 01892 àti 012669276 sinimá tuntun ẹkún ìbòjì ìrírí ayé alágbára ńlágbà tó ní ìgboro títì grab your copy now. iléeṣẹ́ Olasco Films Nigeria Limited ó délé yọ̀yọ̀ tuntun la tún gbé yọ kásàgbà ẹ̀wà the good side and the bad side ẹ̀wà àkókò ẹ̀rín àkókò ẹ̀kún arúgbó ṣògiri àkésàlùgbàrí sinimá tuntun ẹ̀wà the story of my life ẹ̀wà action-packed movie and full of suspense sinimá tuntun ẹ̀wà as produced by Olúayọ̀túndé and directed by Abelanre starring Babawande Fẹ́tí Abalogun Fúnkẹ́ Akíndélé Kọ́lá Ọláìyá Ìyábọ̀ Òkò Lọlá Ìdíjẹ introducing Gloria Iwewuna and many more sinimá tuntun ẹ̀wà lórí VCD àti DVD ni o marketed and distributed by Olasco Films Nigeria Limited 129 Namdasi City Jumata Eko telephone 003-307-7894 ó tún wà lọ́fíìsì wa Headmaster Video Mart tó wà ní shop 14 Ṣèyíọlá shopping complex lẹ́gbẹ̀ẹ́ Oando filling station Agodi Gate Ìbàdàn website www.olascofilmsrecords.com sinimá tuntun ẹ̀wà watch ìbá. ebi ìgangan ló máa jẹ ok igi yẹn ni. no ewé lélẹ́yìn náà.
Epsilon Movie Production Limited àtúndé àkọ́tún iṣẹ́ tó yin àìmọ̀kù lágbèjáde ìtura pọ́nlẹ́ rẹ̀ sinimá yẹrẹ ìtàn tó mọ̀ yẹ́bẹ́ báyẹ̀. ọ̀rọ̀ balẹ̀ àdìtàn sinimá tuntun ìtàn ọmọdé kọyán àná àgbà fìtàn balẹ̀ báwo ni ká ti gbọ́ pé aṣẹ́wó nìyá gómìnà lọ́la ọ̀rọ̀ burúkú another masterpiece rèé produced by Tóyìn Àìmàkù directed by Agbelanre fully supported by Epsilon Movie Productions Limited starring Tóyìn Àìmàkù fúnra ẹ̀ Délé Òjòlé Táyọ̀ Sìndòdò Rachel Oníga Bùkárẹ̀ Túbọ̀sún Ọdúnsì Muyideen Ọládàpọ̀lálá and many more video cassette àti VCD marketed and distributed by Epsilon Movie Productions Limited for ìdílé Ìdúmọ̀tà Èkó sinimá tuntun ìtàn the yesterday that is affecting today and tomorrow it's irresistible. Buy, watch and be glad you did. We don't come again, yo. We don't come. Aláwáyé Ventures àti Nollywood blockbuster. Tuntun ti jáde o. Ó ti jáde o. Ògidì ọmọ làkọlé rẹ̀. Ẹ má fọmọ wá mọ́ o. Ẹ má fọmọ wá mọ́. Ògidì ọmọ ní kí ẹ. Ó ti jáde o. Ó ti jáde o. Múra gbàtàràgbà kékeré kọ́ ni bàbá fi ń jọmọ lọ ẹ ti wo jẹ́jẹ́ kan sára Aláwáyé Ventures àti Nollywood blockbuster tó ṣàgbékalẹ̀ léyìí ó jásíkìlì wórówóró dànù ògidì ọmọ aburú tó ń bẹ nínú kámọ kó jàǹkárí wo bèrèkèrè lọ́la àlàó àtàwẹ̀rẹ̀ ṣàwẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́dà. Ògidì ọmọ a film produced and directed by Ralph Nwadike starring Jídé Babs Fúnṣọ́ Adéolú Lọ́lá Àlàó Ìjẹ̀ṣà Fẹ́mi Bernard Tina Mba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ fẹ́ gbọ́ àní ò ṣeé ṣe èmi mo sọ fún yín tẹ́lẹ̀ mo lẹ́ẹ̀gbọ́lọ̀ kọ́ pé tẹ́ ẹ bá kọ ọmọ ìyá ìyá wèrè àbí ń sọ fún yín tẹ́lẹ̀. ẹ wo bàbá lóòótọ́ lẹ sọ fún wa tẹ́lẹ̀ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín ṣé ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí òun àti ẹ̀wọ̀n ti ń fẹ́ra wọn tipẹ́tipẹ́ níwọ̀n tó dẹ̀ ra wọn yìí ìfẹ́ òtítọ́ àti òdodo ló wà láàrin wọn ọmọdé bá dé towótowó ó dé tẹrùtẹrù bàbá ẹ ṣàánú ẹ bá wa ṣe ẹjọ́. ó dé towótowó ṣé wọ́n ti fi orí eléyìí rún mú pé kò ní lówó ni ọmọ tí ó lówó tó ṣe pẹ́rù ọ̀fẹ́ nǹkan tí ó lọ lájú gbogbo tẹ̀ ń wílẹ̀ kílẹ̀ ń gbé tẹ̀ ń gbé yóò lówó. ẹ wo bàbá ṣé bẹ́ẹ̀ náà lè máa sọ pé ibi tó bá ń wùyàn ní kíyàn lọ ibi tó kàn bá dẹ̀ ti máa balẹ̀ ní kíyàn lọ bàbá ọmọkùnrin máa tọ́jú àbúrò mi ó kówó di owó là ń wò yẹjọ. mo ti sọ fún ọ pé ọmọ kọkọ ẹ àbí wọn ṣàlàyé pé ọmọ kọkọ ẹ kòkòrò ojú nílé ọkà àkiri ọ̀rẹ́ rù orí òbó tòró ọgbọ́dọ̀ kọ́ o tó o bá lè kọ́ báyìí ẹ kó bára yín pọ̀ mọ́nu ọgbọ́. bàbá bóyá nǹkan tá à ń sọ òye yín nǹkan tí mò ń sọ ni wípé ọmọkùnrin yìí mo ti ń fẹ́ kí n tó wá mú ẹjọ́ Ṣẹ́gun wá bá yín. ń ọgbọ́n ni wo ìníwọ̀ bá sọ̀rọ̀ ìwọ tó ṣẹnu bí ẹnu yọjayọja mo fẹ́ bá sọ̀rọ̀ sọ ma pé ìwọ lọ lọ́yọ́ ìwọ náà ló sì tọ̀yọ́ bọ̀ mo sì ti ní ọtẹ rẹ̀ nú dáadáa ìwọ náà lọ faramọ́ ọgbọ́ lọ́kọ́ kòkòrò ojú ọ̀la òjọ́ ẹ̀ sì pọ̀ bẹ́ẹ̀. ẹ wo bàbá lọ́rọ̀ kan ẹ̀rì bá wa ṣe. kò ṣeéṣe. ẹ ṣe mo dúpẹ́ níṣó. ọ̀rẹ́ ṣe wọn so fẹ́. ó dẹ̀ ṣe kó ànáwọ́ sí gbogbo nǹkan tó kó fọ́mọ mi tó ní kó fún mi gbogbo ẹ̀ ló fi jíṣẹ́ ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́. ó tọ́pẹ́ ni mo ti ṣe. kínní kan ni òye mi tí mo torí ẹ̀ fẹ́ sọ pé kí n rí ẹ ìwọ àtọmọ mi ẹ náà ń lọ bo. ìlú òyìnbó ni mà ṣe rí gbogbo wàhálà tí mo lọ ṣe ní ìlú òyìnbó nítorí pé kí gbogbo bá dẹrùn fún èmi àti ìyàwó mi náà ni ìtúrẹ̀ mo fi decide pé kí n kú wa mo lọ sìn. wo bí Ṣẹ́gun. àbẹ́mi. ìwọ gangan náà ni mo fẹ́ pè má bínú mi rò pé ìwọ àtọmọ mi lè lọ sílùú òyìnbó yẹn
torí pé ẹdìyẹ ni mí mi ìnúrúnkún ẹjọ́ bó ṣe wo mi ìnẹ́mi wàhálà mi ìfẹ́ wàhálà fàyè mi. wàhálà mọ́mì àbí ìyàwó mi tuntun fẹ́ lómi ni. ohun bẹ́ẹ̀ kọ́ kì í ṣe pé ó ń fọ́kọ̀ mi wàhálà tí mò ń sọ ni wípé ṣé o mọ̀ pé mi àti ẹ̀ lájọ ń gbénu ilé òun ló máa bá mi lọ sí ọ̀dọ̀ ìyá Àyàbọ̀ ló máa bá mi lọ síbí báyìí ló máa bá mi lọ sọ́hùn ṣé o mọ̀ pé nígbà tó bá dẹ̀ tí mò ń lọ sílùú òyìnbó èmi nìkan ṣe ló máa kù irú wàhálà tí mò ń sọ nìyẹn. ìyẹn ò kì í ṣe wàhálà bòmí gbogbo ètò ni mo ti ṣe sílẹ̀ lórí kí gbogbo ẹ̀ bá lọ déédéé. mọ́mí ẹgbà ilé ẹ kò manage 500,000. bẹ́ẹ̀ ni ẹ má bínú pé ó kéré ẹ kò bá mi manage tẹ́bá tún dàn àti máa kàn sí. half a million. ṣe rí ìyẹn kéré. èmi mo ní àbí. nígbà tí a bá dàn láìpẹ́ láì jìnnà àjọ máa wá sí Nàìjíríà wá ṣe wedding proper a máa fi lé pọtí a máa fọ̀nà rókà ká tó di pé a tó padà. ìjọ wo ni ẹ fẹ́ lọ sí ibi tẹ́ ń lọ náà. ọ̀túnla ni. ọ̀túnla. bẹ́ẹ̀ ni. ṣé o wá rí láti èní ìlọ gbogbo ẹrù tó nínú ilé yìí gbogbo ẹ̀ ni mo ti máa bá ṣá ṣé o rí gbogbo nǹkan tó tiẹ̀ sọ yìí ó wá jẹ́ kọ́kọ́ mi túbọ̀ balẹ̀ sí i ṣé o rí àgọ́ tí n bá máa gbọ́ báyìí kí n gbọ́ pé ìyàwó ẹ ti bọ́kùnrin láti láti fún ẹ bó dẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ nìyẹn lágbára Ọlọ́run ó ṣé mo dúpẹ́ o. ó ga gan ẹ̀yin lè ṣe jù wá. half a million. ó ṣe ọkọ mi. Bùsáyọ̀ àlàáfíà ni gbogbo ilé wà wò ó má jẹ́ kí n waste credit yẹ wò ó mà ti lé ní 1 hour sí mo rò pé bó ṣe máa ń jáwó ní Nàìjíríà ni kí máa sọ lọ ẹ̀yà mọ̀ gbọ́ nǹkan tí mo tún fẹ́ sórí wà bá mi ra bangles tó ní gold nínú àti damask wọn ní ó ṣìpù lọ́hùn. ẹ ká sùn mà. ǹlẹ́ báwo ni. ó ti ń yé mi ó yé mi mo ti gbọ́ ṣe àbúrò ara wa láyà àlàáfíà ó ṣe ó dàbọ̀. ẹ rà mí. ǹjẹ́ ṣẹ́gun. yes ma. ó ń dà mà. ta ni. Bùsáyọ̀ ni mò ń béèrè láti bí ìjẹta ó ní mo ti ń try nọ́mbà ẹ̀ switch off náà ni nọ́mbà ẹ̀ sọ kò wọlé láti ìjẹta yẹn ni mo ṣe wá ní pé kí n béèrè ẹ pé bóyá ó sick ó ní nọ́mbà ẹ̀ ò ṣe wọlé èmi náà dẹ̀ ní opportunity láti ẹ̀ ti ronú mi ò tẹ̀ ní pé kí n wá lé straight ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ káàkiri ó ní mo kàn rìn láti ìjẹta yẹn ṣá. ṣé kò dágbére fún ẹ. lọ síbò. Bùsáyọ̀ ti lọ sí London. London báwo ẹ wò màmí ẹ má máa bá mi dárú àpárá yẹn ẹ jọ torí Ọlọ́run tẹ bá fẹ́ bá mi dárú àpárá ẹ dá mi tó ti yé yín ẹ mú another suggestion sí nǹkan tẹ́ ń fún mi yẹn ni ẹ ń sọ fún mi pé kí n lọ kó sómi ni tàbí kí n lọ kó sínú iná tí n bá ti rí Bùsáyọ̀ mi ò láyé mọ̀ bí a lè mọ̀. mi ì lè parọ́ fún ẹ o Bùsáyọ̀ ti lọ sí London. lọ sí London. London. ṣé wàá ti jọ sọ ni. kò bá mi sọ Bùsáyọ̀ kò bá mi sọ kó lọ London. kò possible kí Bùsáyọ̀ lọ sí London ẹ sọ tòótọ́ ṣé tòótọ́ lẹ ń sọ mà. kò tọrọ ni mò ń sọ fún ẹ. ẹ sọ pọ́ lọ́hùn.
ẹ kàn ń sọ pé ha ni ẹ ń sọ pé ẹ mọ bó ṣe rí lára mi ẹ mo ṣe ní ẹ lára mi láti jẹta ẹjọ dúró Ọlọ́run ẹjọ ẹ wo bí ìjọ òun ló máa dé ọ̀la ọ̀túnla alẹ́ ìní ìgbà wo. ìgbà tó máa dé yẹn èmi ò mọ̀ ìyẹn wà láàrin òun àtọkọ ẹ̀. ohun tó ń sún mi náà nìyẹn pé èmi àti ẹ̀ a ò jọ sọ nǹkan kan tó jọ mọ́ travelling or no travelling náà ni nǹkan tó ń ṣe mí àbí ẹbí mi náà lọ́kọ ẹ̀ kò yé mi. ìwọ kọ́ ni mò ń sọ ọkọ ẹ̀ gangan tó tẹ̀lé lọ sí London. ọkọ ẹ̀ gangan ọkọ ẹ̀ gangan ẹ wá irú èdè wo lẹ ń sọ yẹn ẹ dúró ta lèmi. èèyàn ni ẹ. ẹ wo ẹ má sọ mí di wèrè ẹ má sọ mí di wèrè ẹ jọ níta lèmi sí Bùsáyọ̀. Ṣẹ́gun wọn náà ní Ṣẹ́gun ni ẹ. tí Yorùbá yín bá yé mi tọpọlọ mi ò bá ti yẹ ẹ ń tà láti sọ fún mi pé Bùsáyọ̀ ni ọkọ mi. ṣé ẹjọ sọ ni. kí ló ṣẹlẹ̀. wo Ṣẹ́gun wo ní sùúrù. ṣé kò sọ fún ẹ ni. ó sọ fún mi pé kí n lọ kú ó bá mi sọ. má kú torí Ọlọ́run ṣòro ọ̀rọ̀ ẹ̀yàn ọmọ sí i ejò níyẹn ṣe nànú fún mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ o mo béèrè lọ́wọ́ Bùsáyọ̀ kó tó di pọ́ travel o. ẹ wo bí kò sọ fún mi àmọ́ bí ẹ̀yin ṣe ń sọ fún mi bó ṣe yé mi kí n lọ kú ni gbogbo ohun tó dẹ̀ fi rán yín lẹ̀ máa ṣe gbogbo ẹ̀ pátápátá máa ṣe. ní sùúrù má kú torí Ọlọ́run. màmá ẹ ní sùúrù a ní máa ṣe gbogbo ẹ̀ pátá. ta ni mo fẹ́ pè torí Ọlọ́run. ẹ wo màmá ìwàhálà yìí ti pọ̀ jù ẹ̀yin farabalẹ̀ ṣé mi ló òyìnbó ló lọ àbí ajé wa bá wa ń lè ajé wa bá wa. Ṣẹ́gun bọ́ máa lọ lé náà. mo ti gbọ́. àwọn fẹ́ pè báyìí ní Ọlọ́run. Ṣẹ́gun ní kò wá máa lọ sílé. mo gbọ́ nǹkan tẹ́ ṣe lé mi lé yìí ni ṣé yóò kí sábà mi mọ́. Hello, Kọ́lá. Bólówà. Ibi ìyànà yẹn náà ni mo wà. Yes. Mọ́tò tó jóná kù wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni kan bákan náà wà ńbẹ̀. Mi ò tẹ̀ lè rìn síwájú kankan, mi lè rìn síwájú kankan mọ́. Èmi máa dúró díẹ̀ lábẹ́ igi máńgò kan wà ńbẹ̀, máa dúró díẹ̀ ńbẹ̀. Mi lè. Wá mú mi, ṣó ti gbọ́. Mo ń dúró o. Bùsáyọ̀ tó fẹ́ bayé mi jẹ́ nítorí Ọlọ́run kò síbi tí mi ò tí wá ẹgbẹ́ wo láti jẹta mo ò tí wọlé ìwọ ni mò ń wá káàkiri má bayé mi jẹ́ jọ nítorí Ọlọ́run ìfẹ́ ti fẹ́ yí mi lórí ó fẹ́ bayé mi jẹ́ tí màá rí ẹ kò sí nǹkan tí mo lè dá ṣe mọ́ ó dẹ̀ jọ nítorí Ọlọ́run. mi ń ṣe Bùsáyọ̀ náà Bùsáyọ̀ kọ́ lórúkọ tèmi o àbí kí ni gbogbo eléyìí. má ṣe yẹn fún mi wo tíjà bá tiẹ̀ wà láàrin èmi àti ẹ tó ń bí ẹnu tẹ́lẹ̀tẹ́lẹ̀ má bá bẹ́ẹ̀ yẹn wọlé má sọ pé ó mọ̀ mí mọ́. kí ni gbogbo eléyìí náà. ó mọ̀ mí Bùsáyọ̀. má embarrass mi mo ní mi ṣe Bùsáyọ̀ àbí dandan ni. eléyìí ò ń sọ̀rọ̀ embarrassment interest àti love tí mo ní. bọ́bọ́ yìí stop gbogbo rubbish yìí náà mo ní mo mọ ẹbí mo ṣe Bùsáyọ̀ kí ló dé. ó mọ ọkọ tó ṣẹlẹ̀ tó bá sọ díje mi náà sọ díjà o nítorí kò sí mo yẹn fẹ́ rí o mi ò lè jẹ mi ò lè mú kò sí ọkọ tí mo lè dá ṣe tí mi ò bá rí ẹ mi mo ń lọ àjọ ń lọ ni o ò lè pa mí. will you stop this
Kí ni mo ṣe Bùsáyọ̀? Stop it. Kí ni gbogbo eléyìí náà? Don't worry. Ìmọ̀ yìí náà, kí ni gbogbo eléyìí? Ó mọ̀ mí náà, ó dẹ̀ ló mọ̀ mí. Bọ́ mi ìfẹ́ gbogbo. Bùsáyọ̀, bá fún yẹ́. Ẹ̀gbọ́n mi ọ́! Ẹ̀gbọ́n mi ọ́! Kúrò mi jọ. Ìyàwó mi nìyà. Ìyàwó ẹ̀ máa gbá lẹ́sẹ̀ lójú o. Máa gbá lẹ́sẹ̀ lójú o. Àdìfẹ́sì mi gbà kúrò mi jọ. Máa gbá ojú ẹ̀, máa gbá ojú ẹ̀ o. Kọjá sí wo. Kíta Bùsáyọ̀. Kí ló ṣẹlẹ̀? Bọ̀bọ̀ ló tó ṣe àwọn mi náà. Ẹgbẹ́ àgbọ̀n kí ló dé? Idiot ni bọ̀bọ̀ yìí. Idiot ni bọ̀bọ̀ yìí. Bọ́bọ̀ yìí ti ya wèrè o. Àgbọ̀n kí ló dé? Kí ló dé? Kí ló Ṣẹ́gun kí ló ń ṣẹlẹ̀? Sọ tó ń ṣẹlẹ̀ fún mi. Jọ̀ọ́ ọkọ mi bá mi sọ̀rọ̀. Ohun tó ṣẹlẹ̀ yìí ó ju ẹ̀mí mi lọ, kò yé mi. Ṣẹ́gun jọ̀ọ́ ọkọ mi, inú òkùnkùn ni mo wà yìí. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó di wípé kó máa lọ sóbìnrin olóbìnrin mú, kó máa lù ẹ́ igi múre oríire lójoojúmọ́. Sọ nǹkan tó bá ṣe ẹ́ fún mi, jọ̀ọ́ jẹ́ kí n mọ nǹkan tó ṣe ẹ́ Ṣẹ́gun. Ọ̀rọ̀ mi ò lè sí. Bí bàbá tèèyàn jẹ́ Ṣẹ́gun, èyí kí tèèyàn bá dà. Tí bá rí tẹni tó bàjẹ́ mo màmá tún ṣe ni. Ta ni mo ṣe Ọlọ́run? Èèyàn wo ni mo ti ẹ̀ṣẹ̀ tí ò ti ẹ̀rọ ìwà mi kó tiẹ̀ dáríjì mí níṣẹ́jú kan bó ṣe lè wù kó mọ̀. Ibo ni mo fẹ́ ru eléyìí gbà? Ó pọ̀ jẹ̀mí mi lọ, kò yé mi. Kò yé mi. Kò yé mi. Ọlọ́run kò yé mi. Uncle, ẹ jọ̀ọ́. Ẹ káàsán. Bùsáyọ̀ ni mò ń béèrè. Bùsáyọ̀. Bùsáyọ̀ kan ṣo tí mo mọ̀. Second flat mẹ́rin náà ń gbé. Bọ̀ Bùsáyọ̀ láìfá náà ń jẹ́. Ó dà pé newscaster ni wọ́n ní radio station. Newscaster. Bùsáyọ̀ tèmi ò ń ṣe newscaster. Bùsáyọ̀ tèmi ó kúrú, ó pupa díẹ̀ wá rí rùmùrùmù. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún mi. Ẹ̀rẹ̀ ti bèrè ní other street. Báyìí, mo ti bèrè káàkiri ń bẹ̀, mo ń bọ̀ báyìí. Mo kàn rí yín ni, bá ní kí n bèrè Bùsáyọ̀ lọ́wọ́ yín. Bọ̀ ṣé ẹ lè describe Bùsáyọ̀ tẹ̀ ń wá? Mo ti describe ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ̀ ń wá Bùsáyọ̀ àbí? Bùsáyọ̀ ni mò ń bèrè. Ẹ ṣọ́ ọ̀pẹ́ ń wá Bùsáyọ̀. Bùsáyọ̀ gangan lẹ̀ ń wá. Mo dẹ̀ pray o. Bọ́ ẹ sọ fún mi pé ẹ wà òkè náà. Èmi? Ẹ wà òkè jàre. Èmi ò wà òkè. Ẹ wá dá mi dúró. Ẹ wo ẹmọ tó ṣẹlẹ̀. Mo mọ orú yín. Other street lẹ máa lọ, lẹ máa ti rí Bùsáyọ̀. Ọkú, ẹ má lọ. Ọkú. Ẹ má sálọ. Kí ló ṣe adẹ̀ ń béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ sí? À ń béèrè èèyàn lọ́wọ́ ẹ̀ ó méré. Idiot. Ìfẹ́ mi, ayé mi, Bùsáyọ̀. Mo ò lè lọ́ọ̀bù èèyàn wọ́n tí wàá mi. Ẹ káàsán o. Fẹ́ ra àgbọ̀n. Mélòó?
Èlé ló ni? 17 naira ni. 17 naira. Kí ló dé? Nàìjíríà ti wọ́ọ̀sì tó yẹn ni. Ẹ bá mi ra nǹkan tẹ́ fẹ́ ra 17 naira ni. Ṣé ní ọ̀gẹ̀dẹ̀ tàbí pineapple? Kò sí, wọ́n ṣẹ̀ lọ sọ́jà ni. Ẹ bá mi ra gan. Ẹ kí n wo bó ṣe rí. Tẹ́ bá fẹ́ jù báyìí lọ máa mú sí fún mi. Bùsáyọ̀ má bà yé mi jẹ́. Ta ni Bùsáyọ̀? Ìwọ ni mo ti ń wá kiri látọjọ́ ìwọ mo má sọ mí dàdàkúdàjọ́ torí Ọlọ́run má jẹ́ káwọn èèyàn rí mi bí nǹkan mi. Ìwọ ni mo ti ń wá kiri láti jọ ìjọ Bùsáyọ̀ jọ. Àbẹ́yìn náà pé Bùsáyọ̀ tó ń dà mí láàmú. Èmi ò mọ̀ wọ́n rí. Ẹ má dá lóhùn jàre o ni mò ń bá wí. Bọ́lá ti rí Bùsáyọ̀. Bùsáyọ̀ bá wo. Ṣojú mi fọ́ ni ìwọ ni mò ń rí Bùsáyọ̀. Ṣé géè lẹ́yìn ni? Géè báwo? Ṣé géè ni wọ́n ni? Ṣé géè ni wọ́n ni? Ha! Adẹ̀ sọ láti jọ ìwà kọ́ọ̀dé máa fìyàn pa èmi ò lẹ́jẹ̀ lọ́rùn ni. Ẹ ní sùúrù. Ẹ má dá sí jàre ẹ má dá sí. Ẹ dá Bùsáyọ̀ mọ́. Àní Bùsáyọ̀ ni ẹ jọ Bùsáyọ̀ ni ẹ. Wo bí ṣé o kì í ṣe Bùsáyọ̀ àbí ṣé o kì í ṣe Bùsáyọ̀ má wọrí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi páàkì àgbọn tèmi jàre. Wọ́n mi ò sọ pé wọn ò níbẹ̀ páàkì àgbọn tó ti yẹ ẹ sìn wọ́n ó sọ pé ìwọ kọ́ ni Bùsáyọ̀ gbogbo ará gbé pátá òun náà máa mọ ọkàn tẹ̀mí àti ẹsẹ̀ tí lè fi jó lọ mọ́ bọ̀. Ọlọ́run máa dójú tì ẹ́ ìwọ kì í ṣe Bùsáyọ̀ má wọ́n rí mú bọ̀ mú bọ̀ máa jẹ́ kán mọ̀ wá wọ́n á mọ èmi àti ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ìwọ kì í sọ ó ń ṣe Bùsáyọ̀ àbí o fẹ́ sọ mí di wèrè o rò pé mi mọ́kàn tí mò ń ṣe. Jàjà ní o jẹ́. Kí ló ṣe wá kí ló ṣe yín ẹ̀ ń sá lọ ẹ̀ ń sá lọ ẹ̀ tí ì rí nǹkan kan o ì rí nǹkan kan gbogbo àwọn àgbè pátá òun náà máa bá mi dá sí. ọkọ rẹ ni mi ò kọ́ tó ṣe àbí ok anybody gbogbo àwọn tó fẹ́ràn ọkọ mi ló máa débi ló máa bí mi lè pé kí ló ṣe mí màá níbo wá Bùsáyọ̀. Ìyàwó ní kákìyàn, bàbá ní kákìyàn, táwa bá ti ṣe.
àgbéléláwọ̀ àró ṣùṣà aláwọ̀ òde adé afúnfìnfìn tí ń fomi ojú ṣògbére tọmọ ìgbà tí òbí ló bímọ jẹ lẹ́wù lọ́mọ. ọ̀ṣun láyéré owó alágbàlá àlẹ̀kẹ̀ kékeré ikú tí farahàn kékeré àkèké tí fìrùjà kékeré ìjò tí foró sanra akérèkọrò àbíjàwàrà. igbó rímírímí ọwọ́ mi ọ̀dún awọ ọ̀ṣun gbé afọ́ṣun tí ń sunkún àìríbí. omi nílé ẹja ihò lẹ̀ lajúlé àwọn èèyàn ọ̀bọ̀n lè jàgùn kan awo funfun lóde ìṣàlàyé awo funfun lájúlé ọ̀run funfun lẹyẹ ẹ̀sùn ọ̀kan ṣoṣo ọmọ Yemọja olúwẹ̀rí ìbà. àpò rímírímí awọ ẹsẹ̀ òkè dí afẹ́sẹ̀ òkè tó ń gbà àwẹ̀ aláìrípọ̀n kàwọ̀ fún mi kémi ó kàwọ̀ fún ọ dí afọ́kẹrẹ yóò gbé mọ́jẹlẹ́ òní ìyàwó adé afọ́ mọ́jẹlẹ́ obìnrin ọ̀kẹrẹ. kábíyèsí ọba aláyé ifá sọ̀rọ̀ ó pòwe o ifá sì la gbogbo ẹ̀ hàn wá ní tí fá ń sọ ni pé ọba omi ń bọ̀ wá bá yín lálejò kì í ṣe pé ń kówó bọ̀ o bẹ́ẹ̀ sì ni kòkó bíbọ̀ ọba omi ní Iyemọja ń bọ̀ wá bá yín jà ẹ̀yà amúra àjálẹ̀ o yóò bọ́ ọmọdé jà yóò bá àgbà jà yóò bá ọkùnrin jà yóò sì bá obìnrin jà ìjà ńlá ní ń bọ̀ o. bàbá wo kí wàá ní ọ̀nà àbáyọ. kò sọgbọ́n tá a lè dá àbújá ò sí lọ́rùn ọ̀pẹ kábíyèsí bí ó bá dòye ọ̀la omi ó ti yàwó gbogbo òlú yìí pátá. omi lẹ̀lẹ̀lẹ̀ ó ń gbélé lílẹ̀ lomi lẹ̀ ló gbé gbogbo ìlú. máa ṣó ẹ ní pẹ́pẹ́. Actually ọ̀rẹ́ Ṣọlá mo fẹ́ bẹ́ẹ̀ sọ. kí ló ṣe. hello ọ̀rẹ́ mi. and ó dẹ̀ ní àlá kan tí mo láǹpa ẹ̀ tó serious gan. bó ti ń wò ní ọ̀fẹ́rẹ̀ ó ní òun lálàá kan. ọlọ́run òkú ní jẹ́ kàlà burúkú ṣe mọ́ wa lára. ń tẹ̀rù pé ó ń ṣe yín gan-an kan ló ń ṣe yín pàápàá. mo ń wo bẹ́ẹ̀ ni ó fẹ́ jọ bẹ́ẹ̀. jẹ́ ká máa wo nǹkan tí ọlọ́run máa ṣe náà. ó ti ṣe o bàbá ti ṣe o. mo ní kó jáde. èmi ò wá ní dúró kó sọ mí dolórí burúkú kí tó kẹ́rù mi kí máa lọ mi ò ní dúró kó sọ mí dẹlẹ́jẹ̀ rúru kí tó wá gbé báàgì mi kí tó máa lọ. ọkùnrin kọkùnrin kan tún gbọ́dọ̀ gorí rẹ̀ mọ́. èmi bọ́tí no wonder mo rí pé mo ṣe wọlé yẹn ẹ ṣáà ń kan orí mọ́lẹ̀ báyìí. tẹ̀lé wọn pọ̀ gà pọ̀ nílé iṣẹ́ ìgbọ̀n tó ń kó mi jẹ bọ́ mi ò ṣe tiwọn just because of you. ṣé o mọ̀ pé choice olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. wá kọ̀ọ̀kan jẹ níbo. tí ìyá mú kinní tó kọ̀ọ̀kan rù báyìí tí mo rí wọn tó ń nà gbọ́gbọ́. kí ló ní tó fi ń pariwo nínú ọ́fíìsì mi. Ayọ̀. ilẹ̀ á ga jù ẹ lọ ṣé o mọ̀ túmọ̀ ẹ̀. ẹni tó bá kú ni wọ́n ń sin sílẹ̀ nílẹ̀ ń ga jù lọ ìwọ gbìyànjú ẹ̀ máa dán wò fún ẹ. bọ́ bá kọ̀ lógì á fọ́ ń kọ̀rọ̀ ni.
wo Babátúndé mo tún ń ro nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn èyí tí àáfàá fi ní ká lọ gbé Ṣẹ́gun ká máa gbé bọ̀ ń bí báyìí ó ṣe jẹ́ ká bá àáfàá sọ̀rọ̀ káwọn gangan tẹ̀lé wa lọ síbi tí Ṣẹ́gun wà kán lọ ṣe àdúrà tán fẹ́ ṣe fún bẹ́ẹ̀ àti gbogbo ètò tán bá fẹ́ ṣe ìyẹn máa tún yá ju ká tún ṣẹ̀ṣẹ̀ ní à ń lọ gbé wá. ìyẹn náà tún dáa. ìyá wa ẹ sì wà ní ìní. àáfàá yìí lọ ẹ má jò pẹ́. a fẹ́ máa lọ náà ṣùgbọ́n màmá ni wọ́n tún wá ń sọ nǹkan kan nísìnyí pé nígbà tó ti jẹ́ àwa méjì àti pé ẹ̀yin náà dẹ̀ mọ̀ orú condition tó wà níbẹ̀ yẹn kí ló dé tí ẹ̀ kúkú tẹ̀lé wa lọ. òun ni mò ń rò wípé káyìn kúkú fẹ́ nǹkan tẹ̀lé wa lọ sọ́hùn ká lọ ṣe gbogbo ètò yẹn. ẹ̀yin ìyá wa ẹ̀yin mọ̀ pé bàbá parí gbogbo nǹkan ní tá a bá ní agbè dání ibi a ti ń lọ bọ́wọn àgbà bá fẹjú mọ́ bí nǹkan òun bá lọ bàjẹ́ nǹkan bó láti ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ohun tí mo sọ fún yín nínú ilé lẹ́ẹ̀kan wọ́n fi ṣéun àfi bí ẹ̀yìn nǹkan bí ìfẹ́ olúwo nkoko ìfẹ́ wèrè bàbá sì yà wọ́n kò lè lálàáfíà bẹ́ẹ̀ bá gbé déyìn lénìí jíjáde tí mò ń jáde yìí nǹkan ìlú rẹ̀ mò ń wá lọ bẹ́ẹ̀ bá gbé déyìn tára rẹ̀ bá yá mo fi dá yín lójú wà láìtàláì sọ́mi làásì láwọ́ ẹ̀rí tí ó padà sórí ẹni tó ṣe kí á lọ́gán ni àfi kẹ́ ẹ̀ tara ṣàṣà kẹ́ ẹ̀ rè gbé wá. ẹ jẹ́ ká lọ gbìyànjú. ẹ ọ̀tẹ̀ tó ti sọ ohun tó tún sọ yẹn. ẹ jẹ́ ká lọ gbìyànjú. ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ à ń bọ̀. ẹ ṣé o. bí mo ṣe ń gbáya mi gẹ̀gẹ̀ tèmi yé mi o. òògùn olólùfẹ́ mi ọlọ́run Bùsí Bùsí ọmọ tó rẹwà jù wàláì wo òòjọ́ ìwọ mọ̀ pupa ni ó pupa ìwọ òòjọ́ olólùfẹ́ mi fún rẹ̀ bí mo ṣe ń gbáya mi gẹ̀gẹ̀ tèmi yé mi Bùsí ọmọ ìyàwó mi Bùsí. Bùsáyọ̀ Bùsáyọ̀ dúró náà látọdún yìí Bùsáyọ̀ ìwọ ni mo ti wá káàkiri látọdún yìí lóde mi Bùsáyọ̀ dúró I love you so much please Bùsáyọ̀ dúró I love you dúró dé mi Bùsáyọ̀! Ẹni ọwọ́ ti tẹ̀ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. ó rí pé kò mímọ́ ni. kò mímọ́ tètọ́ ṣá. gbogbo alamọ bó ṣe ń lọ láfíríkà ó jẹ mọ ni tó bá dẹ̀ jẹ́ ó rí bẹ́ẹ̀ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ ó mọ bó ṣe ń bọ́ àyà aláyà so ìjẹta ó sì bọ́ àyà ìyàwó ẹ̀ so àbó mọ̀. ẹ wo bíbá yìí tọ́lọ́pàá bá bá wọn bíbá yìí wọn ò ní sọ pé wèrè ni mọ́ o èmi lọ lé wa gbogbo àná máa ti mọ̀ lé o. ẹ tọ́ bá bá tiẹ̀ bọ̀. Let's go. mama ó ní àpáta ni wọ́n pè é bẹ̀rẹ̀. níbo wà ní. àpáta kan wà báyìí àpáta náà wà báyìí ṣùgbọ́n màmá
igbó ibi báyìí ó di gidi gan bóyá ká kọ́kọ́ lọ wo bàtà tó wà lọ́nà ibi báyìí tá a bá wá rí bẹ́ẹ̀ àmọ́ báyìí máa try láti lànà wọ ibi báyìí ó yá ẹja lọ ẹ máa wọlé o. Mama. Tani. Òun náà ni ọmọ yín ni. Ṣẹ́gun. 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 Ayé o. Ọlọ́wọ́. Yéé. Mo dáràn. Ibi tí Ṣẹ́gun parí ayé ẹ̀sìn rẹ̀. Kí ni mo ṣe fún yín? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó tó yìí? Ayé ẹ̀bàdíkà o. Tẹ̀dẹ̀ fojú ọ̀tún mi báyìí tẹ́ fọ́. Ẹyọ kan ṣoṣo tí mò ń wò lójú. Ayé ẹ̀bàdíkà o. Ayé ẹ̀bàdíkà o. Ṣẹ́gun. Níwọ̀n tí wọ́n yìí sọ fún mi wípé gbogbo ètùtù tó bá yẹ kó ṣe tó bá ṣe lálẹ́ yìí ó máa gbádùn ọlọ́mọ mi máa gbádùn. Màmá ẹ pẹ̀lẹ́ kò sẹ́ni tó máa rí lóru eléyìí tó máa ní kò dùn yín. Ẹ ṣe sùúrù màmá. Ayé mi o. Màmá ẹ ṣe sùúrù. Ṣé ẹ má sunkún lóòótọ́ ni pé nǹkan burúkú ni kí màjèsí ó tójú òbí ẹ̀rọ ọ̀run alákejì ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ sọ pé inú yín dùn sí nǹkan tó ṣẹlẹ̀ yìí bọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ó ti ṣẹlẹ̀ náà n tó kù báyìí ni pé ká wá àwọn tó máa tájọ máa gbé kúrò ń bí báyìí ká tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa rí tá a bá rí ńkọ́. ẹ má sọ pé. Ṣẹ́gun mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni o mo dẹ̀ fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ mi dáadáa wọ́n ní òkú ọlọ́mọ kì í sùn o bó tiẹ̀ jẹ́ wípé wọ́n kọ̀ wọn ò jẹ́ olọ́mọ láyé ṣùgbọ́n rántí pé òfin mi ìyá ẹ̀ sílé ayé lọ́dì nígbà tó wà láyé Ṣẹ́gun tí mo bá ti ń wò ẹ́ báyìí máa ń wò wípé ohun àrídùnnú ló jẹ́ fún mi ṣùgbọ́n àwọn ayé kọ̀ wọn ò jẹ́ ó jẹ́ àrídùnnú náà kalẹ̀ fún mi wọ́n pa ẹ́ lójijì mọ́ mi lọ́wọ́ gbogbo wọn bá tó lò nígbèsí ayé ẹ̀ ìbànújẹ́ ló fi lò Ṣẹ́gun ṣùgbọ́n wá gbọ́ o mo fẹ́ kó gbẹ̀san o gbogbo ẹni tó lè lọ́wọ́ nínú ikú ẹ látìgbà tó ti ya wèrè nígbà tí àwọn náà bá ní ọmọ àbí ọmọ ni tó bá ti ń wò báyìí pé ọmọ ti ń di àrídùnnú fún àwọn náà ní káwọn náà bẹ̀rẹ̀ sí ní ya wèrè kí wọ́n má jèrè àwọn ọmọ wọn kọ́ ya wèrè títí táwọn náà máa fi kú ni o torí mo mọ̀ wípé kì í ṣe lásán ni ohun tó ń ṣe ẹ́ o èèyàn ló lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ Ṣẹ́gun mo fẹ́ kó gbẹ̀san o Ṣẹ́gun kí wọ́n ya wèrè ni. oúnjẹ yòókù nìyẹn. ẹ sílẹ̀kùn ayé. Bùsáyọ̀ kí ni mo ṣe fún ẹ náà torí Ọlọ́run o ò ṣe ti fi mí sílẹ̀ kí n máa bá rìn àjò life mi lọ so definitely àwọn kan mi wà tó máa ti ṣe sẹ́mi gan lára tí mi ò mọ̀ tí mi ò fura. mi ìṣògo sí ẹ mo nífẹ̀ẹ́ mi jọ. Oh my God. ẹ wo bí ariwo kọ́ lọ̀rọ̀ yìí o ọ̀nà àbáyọ òun ni kẹ́ ẹ wá. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí lọ́nà
ẹ ṣe ọ̀nà àbáyọ ló kẹ́ ẹ gbọ́ ẹ jọ wèrè wo ni ó ló kọ nílùú yìí tó jẹ́ wípé ó ti jájà ó ti wọjà tó ń kaṣọ jálajàlá kiri tó sì jẹ́ lù mọ̀ ká wèrè ni táwọn èèyàn mọ̀ kí ló kọ ẹ. wọ́n máa ń pè kàn ní shine your face. ẹ má dá ló ń jarí. bàbá mo ti mọ wèrè tó ń sọ ìṣòwò kúrò dáadáa tó sọ ẹ shine your face shine. ṣọ́yìn ló ń jẹ́ ohun tí irú yín bá fi lè dín pé ẹ mọ̀ pé wèrè kan lóòkọ àjẹpẹ́ òótọ́ olóòkọ ó gbajúmọ̀ nù ohun tẹ́ ẹ ṣèrè tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo ohun tó ń rùn lé kó tán kára ọmọ yín ó yá ìyẹn ọmọ kan ṣoṣo tó kù ó ẹ lọ rè pé gbogbo àwọn èèyàn ẹ lọ rí calamation ẹ sì lọ rédíò ẹ wà sọ fún gbogbo èèyàn ẹ kéde pé ẹ fẹ́ ṣègbéyàwó pẹ̀lú ọmọ yín o ẹ wà á mú wèrè tẹ́ ẹ pé ìṣán yìí ẹ wà á mú wèrè ẹ ṣègbéyàwó ẹ pẹ̀lú ọmọ yín gbogbo èèyàn ó sì wà wọn ò jẹ wọn mu ó tán. tẹ̀mí sọ tẹ̀mí bàjẹ́. ọmọ mi pẹ̀lú wèrè. ó dà ẹ wo bí ọ̀nà kan tún wà tá a tún lè tún ṣe tó jọ náà àbáyọ. ọ̀nà àbáyọ ọ̀nà owó tó lọ́nà àbáyọ ẹ̀ ṣàlàyé. ọ̀nà àbáyọ ọ̀hún rèé ṣé ẹ rí ẹni tí arábìnrin tó fún ní oògùn fẹ́ jẹ tọ́ya wèrè lọ́jọ́ sí tá a wò yìí bó bá jẹ́ pé wà láyé ni òun ni ìbá wa bárábìnrin yìí ṣe pọ̀ àmọ́ nígbà tí ó sì ti sí láyé hùn ẹ̀yin tàbí arábìnrin ẹ lọ rèé lọ síbi tí arákùnrin wa ẹ lọ mú wa yóò wà báyà yìí lájọṣepọ̀ ọ̀nà kan tó nù. Bùsáyọ̀. mo bá tara mi jẹ. Bùsáyọ̀. sórí bí tó bá gbèsè ayé mi dìde sórí nǹkan tó ṣe sí láìfù mi. bàbá ọmọ mẹ́ta ni ọmọbìnrin bí fún mi méjì ti lọ ẹyọ kan ṣo tó kù òun ni ò jára ayé tí ò jára ọ̀rọ̀ yẹn. Bùsáyọ̀. ẹ wo ariwo kọ́ o wọn táwọn ọrùn mọlẹ̀ ń sọ fún mi ni pé ọjọ́ mọ́kànlélógún péré ló kù o bẹ́ẹ̀ bá fẹ́ kí ọmọ yóò sanná wèrè bẹ́ẹ̀ bá ti lè kọ̀tẹ́ ẹ̀jẹ̀ á ṣètùtù yìí ká ṣègbéyàwó wèrè fún káyé ó gbọ́kọ̀rọ̀ ó mọ̀ ẹ wo kékeré nǹkan ọmọ yín tọ́ ya wèrè àjálù ńlá mi tún bọ̀ tí mò ń wò yìí. torí owó torí gbajúmọ̀ ẹ gbà mí.